wá gbé náwó ọwọ́ mi èmi kọ́ mo gbé tọrọ. ẹ wá gbé náwó ọwọ́ mi o èmi kọ́ mo gbé tọrọ. ẹ jẹ́ gbé náwó ọwọ́ mi èmi kọ́ mo gbé sísè. ẹ jẹ́ gbé náwó ọwọ́ mi o èmi kọ́ mo gbé sísè. Ẹ wá wo mi lóde o. Ẹ wá wo mi lóde. Ẹ wá wo mi lóde. Ẹ wá wo mi lóde. Ẹ jọ̀wọ́ ẹ wá gbà mí lẹ̀. Ẹ jọ̀wọ́ ẹ wá gbà mí lẹ̀. Ojú bá ṣe méjì àwòrán kedere. Ojú bá ṣe méjì àwòrán kedere ni. Bẹ́sẹ̀ bá ṣe méjì àrìn wàṣàwàṣà. Ilẹ̀kẹ̀dí ló ṣe méjì àtúnṣẹṣẹṣẹ o. Àjọbọ̀ ń so, àjọbọ̀ ń sòwò yìí. Bẹ́sẹ̀ bá ṣe méjì àrìn wàṣàwàṣà. Ilẹ̀kẹ̀dí ló ṣe méjì àdúṣẹṣẹṣẹ. Àjọbọ̀ ń so, àjọbọ̀ ń so. Ọjọ́ tí mo rò ní ìṣà ohun ojú mi rí. Lọ́jọ́ tí mo rò níṣà ohun ojú mi rí. Obìnrin mẹ́ta wẹ̀ lódò ọ̀hún fọgbá. Bẹ́ẹ̀ ni ẹ káalẹ́ o ẹ kú dédé àsìkò yìí. Mo kí gbogbo ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi tí ẹ wà lórí ìkànnì lálẹ́ tòní. Ṣé gbogbo ẹ̀ ń lọ Skoda ṣóńdò lọ́dọ̀ tí? Mo mọ̀ pé yóò máa dùn ní láṣẹ Elédùmarè. Ọmọ Adékọ́lá yín náà ni. Mo fò ní bàtà sílẹ̀ mo bá láyà lọ. Mo fò ní ṣáà sílẹ̀ ọmọdé tí. Mo kàn ní ká fa lẹ́yìn ká fi jù gbà síra wọn. Ká kí gbogbo ẹ̀yin ìyá àti bàbá. Ẹ̀yin olólùfẹ́ ọmọ Adékọ́lá. Ẹ̀yin olólùfẹ́ Àlùjọ FM. Àlàtọ̀jọ́ àlàyé ti dáyé. Àgbétọ́ lè tó iye là bímọ lè mọ. Mo dẹ̀ ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin alátìlẹ́yìn mi pátápátá. Ẹ ṣé gan ni mà. Wo ọmọ Adékọ́lá dé lásàlẹ̀ tòní. Mo dé káàjú gbà pẹ̀lú lù pẹ̀lú Tungba. Àní láṣẹ Elédùmarè yóò yẹ wá kò ní yẹ̀ lẹ̀. Jẹ́ ìrántí pé ìyàwó tó kọ bá fẹ́ràn lóko ló ń gbé. Ẹ̀yin ìyá wa, ẹ̀yin àǹtí wa, ẹ̀yin tẹ̀ ń ṣègbéyàwó, àbẹ́yìn tẹ́ ẹ fẹ́ dájọ́ sí ọ̀nà. Ẹ rántí wípé ẹ gbọ́dọ̀ sọ́kọ yín lẹ́nu ni. Bẹ́ẹ̀ ni. Ìyàwó tó bá fẹ́ràn lóko ló ń gbé o. Ìyàwó tó bá fẹ́ràn lóko ló ń gbé. Ìyàwó tó bá fẹ́ràn lóko ló ń gbé. Ìyàwó tó bá fẹ́ràn lóko ló ń gbé. Ó jẹyọ kò máa lásán lára. Fẹ́rẹ̀ lè ti ká. Ṣé mọ̀ nǹkan kan nípa ọ̀rọ̀ ilé ayé yìí? Ẹ ká tó wá sọ́lọ. Bẹ́ẹ̀ ká fi bàbá lọ́wọ́n ọba mi. Ọba mi tó dáyé, ọba mi tó dọ́run, ọba mi tó mọ gbogbo wa pẹ̀lú nǹkan tá a jẹ àti tá a jẹ. Èèbà gbogbo ẹ̀ náà ẹjọ́ kan náà ni. Ẹjọ́ kan làwọn ẹjọ́ kan lẹ̀dá ó padà. Àmọ́ gbogbo ẹ̀ ẹjẹ́ a máa ṣe bàbá lọ́wọ́n ọba. Káàdé máa dúpẹ́. Ọlọ́wọ́n ọba fẹ́ràn tó bá ń dúpẹ́. Ó lọ mọ́ mi. Ó ní máa dúpẹ́ tó o bá sì ń dúpẹ́. Òun á máa fọ̀pọ̀ máa rọ́pò ìdí ẹ̀rí táwa ṣe ń dúpẹ́. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba. Ìyàwó kọ̀ọ̀kan fẹ́ràn lóko ló ń gbé o. Ó jẹyọ kò máa lásán lára. Fẹ́rẹ̀ lè jí káhùn fẹ̀hún yá o. Ìyàwó kọ̀ọ̀kan fẹ́ràn lóko ló ń gbé. Ìyàwó kọ̀ọ̀kan fẹ́ràn lóko ló ń gbé.
mọ̀ pọ́rọ̀ ilé ayé yìí á tẹ̀ lè fi wọ́ ọmọ kékeré ìyẹn ọmọ màjèsí ọmọ tẹ́ ẹ bá fẹ́ mú lọ léèwé ọmọ tẹ́ ẹ máa ní kó lọ léèwé ńgbà míì ọ̀pọ̀lọpọ̀ ọmọ tó fẹ́ lọ léèwé èrì pé inú wọn ò ní dùn ọmọ mi á máa sunkún lé ìyá àbí bàbá rẹ̀ tó bá ní kó lọ léèwé tó bá tún dé léèwé ọ̀hún tólùkọ́ rẹ̀ bá fẹ́ kọ́ ìyẹn wọn tíṣà wa tó bá na ọmọ òun á bẹ̀rẹ̀ sí sunkún àmú títà ríro báyìí là ń kọlà ọmọ òun bá wá mọ̀wé tán yóò wá dóge yóò dòjọ́ iwájú yóò máa proud òyìnbó á máa fọ́n lẹ́nu wọn wọ́n á mú pẹ́ẹ̀nì àbí báírò wọn wọ́n á bẹ̀rẹ̀ sí ń kọ́ bẹ́ẹ̀ ni wípé wọ́n mú wá látọ̀rọ̀ ni bẹ́ẹ̀ ni. Sẹ́mọ̀ gbọ́rọ̀ ilé ayé yìí obìnrin tí ó jèrè ọkùnrin yóò ná faradà dáadáa ó ná forítì torí wípé nǹkan tí ó dáa kò bá mi tó easy jáde góòdù táwọn wò tó ń tọ́nà tó ń dùn wò yìí inú iná ló gbà jáde ọmọ ìyá mi ṣe díẹ̀díẹ̀ o jẹ́jẹ́ kókó rẹ̀ lé olówó kò lówó díẹ̀díẹ̀ gbogbo ẹ̀ yóò dáa bá ṣe Elédùmarè. ló mú mi délùú já mi nìdé wálé. Ẹ wò ó bí bàbá wa ẹ̀gbọ́n wa Adéwálé Àyùbá wọ́n ṣe ń lọ lu Germany tọ́lọ́gọ́ wọn tí wọ́n bẹ́ẹ̀ náà lèmi ń kí gbogbo ẹ̀yin ìyá ẹ̀yin bàbá tẹ wọlé sórí ìkànnì yìí ẹ̀ka alẹ́ máa o ẹ̀yin tẹ́ wà lọ́sàn-án ẹ̀ka àsán bẹ́ẹ̀ ni kí ìyá mi àǹtí mi ẹ̀gbọ́n mi alálùbáríkà ìyá àṣà ni mò ń pè yẹn. ó máa dúró tẹ̀lé yín mọ́. Adéwálé sọ̀mà tó kọjá Ọládìkú pa promotion Déwálé o lórí Adéwálé Rasaki. mi ò gbàgbé bóyá sọdọ́lù akẹ́mi Adéyínká Dọ̀kásì àfijù blọ́gà tó mòye kò ní bàjẹ́ fún ẹ láṣẹ Elédùmarè máa gbádùn kó o máa flẹ́ńjọ̀ wọ́n máa jayé tiẹ̀ lọ gbogbo àwọn ọ̀tá rẹ̀ ń fi wọ́n lẹ́jàre ọ̀rọ̀ wọn dàbí ewúrẹ́ ní ewúrẹ́ tó wá ń jápá mọ́nú kí ló fẹ́ folówó ẹ̀ ṣe káìkáì máa wò bẹ́ẹ̀ ẹ máa gbádùn. Lọ́mọdúkọ mọ̀nímọ̀ní ni ó nílùú káàmì ìgbé wọlé. Ó tún tẹ̀ wá yà mí lẹ́nu ẹ̀wọ̀ ìwọ ọ̀tá yẹn àwọn ọ̀tá ọmọge alápá abẹ yẹn ṣùgbọ́n òun máa ń búdọ̀ káàsì ni wípé ó máa ń wá dòbólẹ̀ ní aṣọ tó máa ń wò ó máa ń wo gbogbo ẹ̀ bólẹ̀ ní ìgbà tá a rọ́ wọn náà tó tún wọ orú rẹ̀ kí ló wá dé kí ló dé tẹ̀ ń bínú ọmọ olókòkò kí ni gbogbo gàgà gùgùgùgù yìí kí ni gbogbo ìlara tẹ̀ ń bá kiri àṣẹyìn náà àṣọtẹ́rọ aṣọ yẹn tẹ̀ wò yìí. ọmọ tàdé yẹyẹ o bá a lọ gọ́ọ̀mù ọkọ àní fata ọ̀rọ̀ abasara alẹ́ ṣàmì o káàárẹ̀ bàbàtà mi náà bèbí àti dàpọ̀ lákúlé mi my friend ọmọ máfọ olùkù àtọmọ olùṣọlá mi o ọmọ tẹlẹkẹ o Déwálé àti Fàtáyì kékeré ọmọ takọ́lẹ́dẹ́ ọkọ̀ lẹ́dí rose bàbá. ẹ wo nílùú táwa wà ń bí ìní ọjọ́ Monday ló ń pè ní àwọn kan lọ́jọ́ ajé. ọjọ́ títí ni ó máa ṣe dúpẹ́ lọ́wọ́ yín. àmọ́ láṣálẹ̀ ètò ní ẹ̀yin ṣáà máa gbádùn pẹ̀lú Síkírù ọmọ Adékọ́lá lórí ìkànnì Àlùjọ FM ibẹ̀ lẹ́wà. ọkọ ti yá. ó pọ̀ yẹ́yẹ́. ó kárẹ̀ dídé ẹ̀gbọ́n àdáyé tó yóò ṣe àwọn fẹ́ẹ̀lì àwọn fẹ́lís ọmọ táàkì mọ́ òkúwò àwọn abẹ́ẹ̀lì kan ní Abíọ́dún ó fojú kan tún yí láyé wọ́ọ́lá ọmọ bá. ṣé mọ̀ pé ìgbà ní gbogbo nǹkan ọwọ́n ìyá wa tá à ń fojú arúgbó wò yìí àwọn náà ti lògbà kan tó ń ṣe sí bẹ́ẹ̀ ni àwọn bàbá wa tá à ń wò lọ́wọ́lọ́wọ́ ọmọ bàbá yẹn ti dàgbà wọn rí dání ṣé mọ̀ pé nígbà kan lọ́wọ́ náà wà ní Ṣàngó Odò tó gbé nǹkan tó ń lò nígbà yẹn lọ́wọ́ náà ń lò wò ìwọ tó ń lò gbà lọ́wọ́lọ́wọ́ ìwọ tó ń lò ṣẹ̀mí ọmọdé lọ́wọ́ ìwọ náà yóò dàgbà lọ́jọ́ kan dẹ́dẹ́ mìíràn wọ. ọmọ yìí mẹ́fẹ̀ ọkọ lẹ́dí kan ní òyìnbó bàbá Déwálé bàbá dé sóre lẹ́mi. mo fàbẹ̀ ó ní ya padà ọmọ Adéwálé Ìdòwú mi sí oṣù ọjọ́ ó
àní lásàlẹ̀ tòní a wà pẹ̀lú àfijù olórin wa bàbá wa náà ní ká tún gbà bí ṣe ká gbà bí yọ àbí ká tún gbọ̀ òun yẹn. Ayuba, Sassoton, you rock Gallo, let's go, Gbàbí ká gbàbí kò yé ń sẹ́ wẹ́lẹ́wẹ́lẹ́ tọkọ àtìyàwó ń gbọ́ wa lásàlẹ̀ tòní wọn náà fàyàwó rẹ mọ́ra bẹ́ẹ̀ ni ìyàwó rẹ sẹ̀rẹ̀ ọkọ rẹ sì ń kankan fún ọ ní má wo bẹ̀ fà ìfara yín mọ́ra. Wọ́n ń kanlẹ̀kùn ọkọ rẹ̀ ló ń kanlẹ̀kùn ìyá arábìnrin ó dẹ̀ sílẹ̀kùn fọkọ rẹ̀. Adéwálé Ayúbá rẹ ni o ti ní tí bá pè ẹ́ ó sì dá mi lóhùn dandan. Èmi máa tún ná lọ́hùn ni ó mọ̀ nǹkan. Ṣé mọ̀ wípé Síkírù ní Ọlọ́hun ọba mi ẹni tó bá ti fọ Ọlọ́hun ọba mi ṣègbẹ́kẹ̀lé irú wọn ò ní pasán bẹ́ẹ̀ ni wọn ò ní pòfo bẹ́ẹ̀ ni wọn náà gbìyànjú kó lọ́lọ́hun ọba mi níbo lọ́lọ́hun ọba mi ń gbé inú ọkàn ní ọmọ ìyá mi ò bá wọ sùtánà ò bá dé kó débìlà fà kó mú tẹ̀síbí kó bẹ̀rẹ̀ sí kírun wákàtí 5 lójoojúmọ́ ní òní kó lọ́lọ́hun ọba mi kò tó ṣe ni wípé má rò tè nǹkan láburú gbẹ́kẹ̀ lọ́lọ́hun jẹ́ kínú rẹ̀ mọ́ sọmọlàkejì. Àní lásàlẹ̀ tòní a wà pẹ̀lú Adéwálé Àyùbá ní bẹ́ẹ̀ ni bàbá yẹn gangan ní ọ̀wọ́n ní Mr. Johnson ní wọ́n láwa pẹ̀lú kò sí wàhálà ìjà àmọ́ gbádùn. Òkè a tún ti bọ́ síbòmíì báyìí bẹ́ẹ̀ ni ọ̀dọ̀ King Saheed Òṣùpá olúfimọ́ mọ́tàgbà mọ́lẹ̀ ọbọ̀rin ni wọn ẹ jẹ́ ká tún gbélé ká tún máa gbádùn rẹ̀. Ẹ lè fẹ́ kó wá kún ẹ má má fẹ́ kó wájà mọ́ torí pé kékeré ẹkùn ní í ṣe. Bẹ́ẹ̀ ni ta ní fẹkùn wájà ta ní fajá wẹ́kùn ṣé ẹ mọ̀ wípé ẹkùn yàtọ̀ sájà ni kò sí bí kékeré ẹkùn ṣe lè kéré tó wọn bí aláya mẹ́rìndínlẹ́bà kájà wa lòun wọlé tẹkùn yóò fẹ̀jẹ̀ wẹ̀ ni. Èmi gangan la túbọ̀ tán fújì torí mo jogún ẹ̀ lọ́wọ́ Bàrúsátì tó jẹ́ lọ́rùn fújì ni tí bá tún gbọ́ wípé ìjọba fújì kan ṣèjọba tí orílẹ̀ agbára kan lè sọ ìjọba tí ò ní ilé ìgbìmọ̀ aṣòfin ṣèjọba tí ò lédè lẹ́nu níjọba orí. Agbára orin tí mo ní pọ̀ gan mo nílé agbára lẹ́kọ̀ọ́ mo tún ní kankan ń bàdàn. Bẹ́ẹ̀ ni bí King Saheed Òṣùpá ṣe lágbára orin bẹ́ẹ̀ náà làwa náà lágbára ọ̀rọ̀ Ọlọ́hun ọba mi ló fi rọ̀ wá lọ́rùn. Ilé agbára kan lẹ̀. Alẹ́ wà pẹ̀lú ọmọ Adékọ́lá lórí ìkànnì yìí wọ́n ṣàjẹ́ ká máa gbádùn àwọn ò bá ti jà wá o. Lẹ́nu ìjọba orí. Tọ́lá ara wájú lèmi ara wájú ni mi láwùjọ àwọn akọrin. Tábàtà yìí lábí tó jẹ kọ̀lí ti tán. Tàtúnkọlú ayé mi ti jẹ. Òkè ṣe ń gbádùn rẹ̀. Àmì kọ́lọ̀ máa jọ wọ̀ lóko. Àmì àṣẹ. Òkìkí mi máa rè ilẹ̀ láìláì. Kí má dìtàn lójú ayé mi ò kò tọrọ. Èmi lè yan kọ́kọ́ tá lọ́hún forí rán. Èmi náà láfa. Àní bẹ́ẹ̀ ni èmi lè yan àkọ́kọ́ tó lọ́wọ́n ọba mi fọ̀rọ̀ rán. Oníkálukú ní òpin ọ̀sẹ̀ tí ẹ lé. Tó bá wù wọ́ kó o má pọnra rẹ lé. Ìwọ ló mọ̀. Ṣé King Saheed Òṣùpá pátàgbà mọ́lẹ̀. Àní bó ṣe ń gbẹ́tò yìí ẹ̀yin tẹ̀ ń ṣe láìkì tẹ̀ ń gbádùn rẹ̀ kò ní bàjẹ́ fún yín ẹ̀yin kàn bá mi ṣí ètò yìí dáadáa ẹ jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ kan ní àǹfààní láti jẹ ọmọ náà jẹ́ gbádùn rẹ̀ bẹ́yìn náà ṣe ń gbádùn rẹ̀ ẹ má ṣe àwọn ètò yìí ẹ ṣí ẹ̀ dáadáa. Inú olórin ṣe mo kúra èmi náà láǹfààní mi ìgbàwó rẹ̀ èmi lè yà kọ́kọ́ ìbálẹ̀ òun forí rán èmi náà láǹfààní mi. Mo ti dòṣà nínú olórin ṣe mo kúra èmi náà láǹfààní mi ìgbàwó rẹ̀ èmi lè yà kọ́kọ́ ìbálẹ̀ òun forí rán èmi náà láǹfààní mi. Mo ti di ṣẹ́wù nínú olórin ṣe mo kúra
Omi náà láfa lómi ìgbà orí. Èmi lè ya pápá ọ̀tá làwọn kò ríran. Èmi náà láfa omi. Sáré iná bábà o, sáré iná bábà kòkó bí ọ̀tá. Èyí wò rán. Bàbá bó ṣe ṣẹlẹ̀ sọ fẹ́ jí mi nígbò. Wọ́n tẹ̀ ní fẹ́ jí ni. Bàbá lọ sọ bàbá. Ibo. Ṣé ìròyìn yìí máa ń jẹ́ kí n rántí tí n bá wà lágbo King Saheed Òṣùpá ọba orin tí n bá rí bí bàbá bá ṣe ń lorin lẹ̀ bẹ́ẹ̀ ni tọ́wọn èlò ń lọ lọ́lọ́kan òjọ̀ kan àwa wo kìmánà lọ́wọ́n bá mi kábíyèsí o. Bàbá bó ṣe ṣẹlẹ̀ sọ fẹ́ jí mi. Ẹ mọ̀ ní tí mo ṣe máa ń yan lọ́wọ́n ọba mi lára King Saheed Òṣùpá ni wípé bó ṣe máa ń kọrin ọ̀hún ó máa ń yà mí lẹ́nu ni torí wípé wọn ò ní fi kan pé kan ìyẹn ni títóbi ọlọ́wọ́n ọba mi. Bàbá àti wèrè o, bàbá gbọ̀ngbọ̀n gẹ̀ẹ́dì, bàbá àti pẹ́tẹ́ lẹ́nu kan. Wàláì confam ni o. Èsì ọ̀gọ̀ ló sọ mí ní ṣá. Ó mèsì ọgọ̀ wàláì. Lówó bí pé mo jẹ́jẹ́ bù, kókó lè kókó èkó kí kò ṣá. Ó gbá lára mi ní ìkọ́ ọmọ ẹ̀dá. Bẹ́ẹ̀ ni tẹ́lòmíì bá sọ̀rọ̀ fún wa àbí tẹ́lòmíì bá wá ń tó ṣéèdì tó ń ṣe bẹ́ẹ̀ ń gbóhùn náà mọ̀rọ̀ sọ máa wẹ́ lòmíì máa rẹ́rìn-ín gbogbo nǹkan tó bá ń pariwo náà kọ́ lá máa dá lóhùn. Bàbá gbọ̀ngbọ̀n gẹ̀ẹ́dì, bàbá àti pẹ́tẹ́ lẹ́nu kan fà mí. Wàláì. Mo pèsè ọ̀gọ̀ ló sọ mí ní ṣàpẹ́ o. Mo fojú owó bí pé mo jẹ́jẹ́ bù. Kókó lè kókó èkó kí kò ṣá. Ó gbá lára mi ní ìwọ ọmọ ẹ̀dá mi. Ọmọ dáadáa, kíkì sí ọmọ olúwa fújì. Ẹ̀dá báyìí. Ẹ̀dá dùn ló máa. Kíkì ń gbé ṣá o. Kíkì ó ṣá o. Wàláì. Kíkì ó ṣàyà bàbàtà sí dédé. Gbogbo orin tó bá kọ́ ló bá gbà mú. Atátọ̀ yọdún ló máa fún mi lọ́rọ̀ sọ. Ọ̀rọ̀ bá kọ̀rọ̀. Ló máa jẹ́ kí ilé gàrà sán. Ọmọ dáadáa, ẹgbẹ́ mi kí. Àgàn tún wò ń bí pé ó yẹ ká kẹ́yìn tiwa náà lórí Àlùjọ FM lórí péèjì bíjà wà lálẹ́ yìí pé ká yọ jùgbà pẹ̀lú àwọn àlùjọ lọ́lọ́kan ọ̀jọ̀kan pẹ̀lú ọmọ Adékọ́lá. Ògo owó sọ jàjà kejì lọ́dún tuntun. Ògo owó sọ jàjà kejì lọ́dún tuntun. Òṣì ló fi jẹ́ àwọn òòṣà ló fi jẹ́. Ògo owó sọ jàjà kejì lọ́dún tuntun. Bẹ́ẹ̀ ni bá mi ni ó Ó fi jẹ́. kábíyèsí ikú bàbá yìí. Ògo owó sọ jàjà kejì lọ́dún tuntun. Ifá ló fi jẹ́. Ọ̀jájá ni bàbá wa ní. Ògo owó sọ jàjà kejì lọ́dún tuntun. Ẹ jẹ́ ká tún wá pa àbí ká tún wo nǹkan tá a tún nílẹ̀ nílé agbára ń bẹ̀ yẹn ṣé wọ́n pé King Saheed Òṣùpá náà lẹ́tún fẹ́ gbé wọlé fún wa báyìí ó ní agbára ó dàgé bí iṣẹ́ ń wo King Saheed Òṣùpá wọn ò fẹ́ jẹ́ kọ́ wọn olórin mi ìwọlé bàbá ní kí ló dé kò tí ì tó táìmù mi orí wà ńlẹ̀ bàbí. Sáré wá wo ìtọ́nà ògo Olúwa ni ògo tí mo rí ìtàn débi pẹ̀lú já ìtọ̀nà tó tọ́nà gan wálẹ̀ tó kò séèyàn tó máa lóhùn ọmọ Òṣùpá tabarẹ́ ni tó sọ pé òun ọmọ Òṣùpá ẹ̀yà fi sílẹ̀ kò yóò ní ìyẹn ò jáde rí àfàìmọ̀ bóyá nù ó lẹ̀ ló ń pè òjò máa yẹ lórílẹ̀ àti rògbò Òṣùpá o. Torí mágùn yóò torí mágùn mi tí mi bá ń kọ́ fújì ọmọ àgàgà táwọn onílù kan bá tún ti wá wà pa. Òṣùpá níbi nírẹ̀ ṣáà la máa wáyé. Ọjọ́ ìbí ṣáà láàrin lọ́tọ̀ tìrẹ ń gbórílẹ̀ ìtọ́ndẹ̀ kọlẹ̀ bóbí. Níbi nírẹ̀ ṣáà la máa wáyé. Ọjọ́ ìbí ṣáà láàrin lọ́tọ̀ tìrẹ ń gbórílẹ̀ ìtọ́ndẹ̀ kọlẹ̀ bóbí. Òṣùpá níbi nírẹ̀ ṣáà la máa wáyé. Ọjọ́ ìbí ṣáà láàrin lọ́tọ̀ tìrẹ ń gbórílẹ̀ ìtọ́ndẹ̀ kọlẹ̀ bóbí. Níbi nírẹ̀ ṣáà láàrin wáyé.
ọjọ́ ìbí sáà lárin lọ́tọ̀ tíre ń borí lẹ́tàn dẹ̀ kọlẹ̀ bóbí. Òṣùpá níbi nírẹ̀ sáà la máa wáyé ọjọ́ ìbí sáà lárin lọ́tọ̀ tíre ń borí lẹ́tàn dẹ̀ kọlẹ̀ bóbí. Níbi nírẹ̀ sáà la máa wáyé ọjọ́ ìbí sáà lárin lọ́tọ̀ tíre ń borí lẹ́tàn dẹ̀ kọlẹ̀ bóbí. Òṣùpá tó bá ti tán ọjọ́ àyájọ́ ọjọ́ tá máa wáyé tìbí tirẹ̀ láwa ṣàwárí àwárí ara wọn wá jọrìn papọ̀. Ló fi yẹ kẹ́dà ṣọ́ra lọ́jọ́ bí wọn. Níbi nírè sáà lárin wáyé ọjọ́ ìbí sáà lárin lọ́tọ̀ tìrẹ ń gorí ilẹ̀ tán dẹ̀ kọlẹ̀ bóbí. Ọ̀nì tó bá wá ti tán jọ àyájọ́ ọjọ́ tá máa wáyé tìbí tirẹ̀ wá ṣàwárí àwárí ara wọn wá jọrìn papọ̀. Ló fi yẹ kẹ́dà ṣọ́ra lọ́jọ́ bí wọn. Níbi nírè sáà la máa wáyé ọjọ́ ìbí sáà lárin. Ẹ mọ̀ rú orin tá à ń gbọ́ yìí ó ń bá blọ́gà kan wí. Ẹ ṣáàjẹ́ a máa ṣe dáadáa. Àbíkẹ́ wọn lórí yìí ń bá wí àníyàn sọ. Òṣùpá níbi nírè sáà ọjọ́ ìbí sáà lárin papọ̀ tíre ń gbórí lẹ́tàn dẹ̀ kọlẹ̀ bóbí. Àní tọ́lọ́wọ̀n ọba mi bá ṣe é lọ́gàá tọ́lọ́wọ̀n ọba mi bá ṣe é lólórí tó wá náà wọn ọmọ lẹ́yìn rẹ̀ kọ́ máa wùwá láabi káàkiri ọjọ́ téèyàn bá ń ṣọjọ́ ìbí àbọ́jọ́ téèyàn bá ń ṣayẹyẹ inú tiwọ́ nínú àfi kó o dábẹ̀rù ìjọ tiwọ́ náà bá ń ṣe tiẹ̀ wò ó wá ṣe fún ọ ṣe fún mi ṣe fún ẹ làkèrè ké lódò bẹ́ẹ̀ ni. Ẹlòmíà bọ́ sórí social media a ò gbé kí ló dé wọn kọ́tàbí kẹ́nà ṣe ní gbà wọn ohun tó o bá ṣe lò gbà. Àwárí ara wọn wá jọrìn papọ̀ ló fi yẹ kẹ́dà ṣọ́ra lọ́jọ́ bí wọn. Níbi nírè sáà la máa wáyé ọjọ́ ìbí sáà lárin lọ́tọ̀ tíre ń gbórí lẹ́tàn dẹ̀ kọlẹ̀ bóbí. Lẹ́ni tí ò gbọ́ ẹ lẹ́ni tí ò ṣe é ó mú péèjì rẹ ó mú orúkọ rẹ ó bẹ̀rẹ̀ sí ń kọ̀ ọ̀rọ̀ láboró lé wọn lórí. Ó ń gbà wọn ọmọ tíìmù rẹ kọ́ bẹ̀rẹ̀ sí máa blọ́ọ̀gì àwọn èèyàn káàkiri ó ti kàn ọ́ náà ni wọ́n ìwọ náà farabalẹ̀ kó o máa jẹ́. Ilé sáà la máa wáyé ọjọ́ ìbí sáà lárin lọ́tọ̀ tíre ń gbórí lẹ́tàn dẹ̀ kọlẹ̀ bóbí. Má jẹun jù má mutí jù má yáyọ̀ pọ̀rọ̀ ọ̀pọ̀ ẹ̀dá ìgbọ́ kìlọ̀ lẹ́rọ̀ lọ́pàá fi kọ́ àbámọ̀ lọ́jọ́ bí wọn. Ṣé o ti gbọ́ Àbíkẹ́? Ṣé o gbọ́ nǹkan tí King Saheed Òṣùpá ń wí báyìí? Gbórin yẹn dáadáa bẹ́ẹ̀ ni òró ń bẹ́ẹ̀ náà. Nígbà tẹ́lómìn bá ń ṣọjọ́ ìbí tiẹ̀ tàbí kí àtọ̀wọn ọmọ lẹ́yìn rẹ̀ tọmọ náà bẹ̀rẹ̀ sí ń blọ́ọ̀gì èèyàn tó ń soríṣiríṣi òun ti wá gbàgbé wípé ìjọkànjọkàn òun náà ṣọjọ́ ìbí ohun tó o bá ṣe ló gbà. Yáyọ̀ pọ̀rọ̀ ọ̀pọ̀ ẹ̀dá yìí gbọ́ kìlọ̀ lẹ́rọ̀ lọ́pọ̀ fi kọ́ àbámọ̀ lọ́jọ́ bí wọn. Níbi nírè sáà la máa wáyé ọjọ́ ìbí sáà lárin lọ́tọ̀ tíre ń gbórí lẹ́tàn dẹ̀ kọlẹ̀ bóbí.
àní lórí abala tá a wà yàbí kẹ́ni ń bá wí. ohun tó ṣe ló ń gbà. àlórí láàfin máa kẹ́sẹ̀ tó ilẹ̀ bẹ́ẹ̀ ni ó kí gbogbo ẹ̀yin tẹ́ ẹ darapọ̀ mọ́ mi nígbà tí mo ti bẹ̀rẹ̀ ẹ̀yin tẹ́ ẹ ń fífẹ́ bá wa lò ẹ ṣeun gan ni kò ní bàjẹ́ fún yín àràfà náà mọ kanu àlẹ́ òkè òkè lẹ́ẹ̀ máa lọ ọmọ Adékọ́lá náà lè ń gbádùn lórí Àlùjọ FM náà ní iṣẹ́ ń lọ fàájì òdúró Ọlọ́run yóò máa wà pẹ̀lú gbogbo wa ó kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ẹ̀mí pátápátá ẹ̀yin tẹ́ ẹ ń ṣàdúrà ẹ̀yin tẹ́ ẹ ń ṣèrànlọ́wọ́ ọlọ́kùnrin òjọ̀kan mo dúpẹ́ lọ́wọ́ yín o. Síkírù Àyìndé Adékọ́lá lèmi ń jẹ́ ọmọ Ìkòròdú ọ̀gá ọmọ ìlúkú mẹ́dẹ́mẹ́dẹ́ ìmàlẹ̀ àfẹlẹ́jà ọmọ àṣàlẹ̀jẹ̀jẹ̀ bẹ́ẹ̀ tí òrùmí rin bí ogún ẹ̀wà ń bẹ́ẹ̀ lé o. ó ń kí wa wípé ẹja àmà gbádùn rìn lọ àyìn gbádùn rìn káwọn kíni káwọn gbé bọ́dì díẹ̀díẹ̀ ó dàbọ̀ Ọlọ́run ọba yóò jí gbogbo wa rẹ̀ báyìí lórí ìkànnì yìí ó dàbọ̀. Ọlọ́run dá wa sí ká ṣọpẹ́ kí ni tàdá ní láàyè tó tá láfíà o tẹ̀mí bá wa tọ́lọ́run dá wa sí ká ṣọpẹ́. Tẹ̀mí bá tọ́lọ́run dá wa sí ká ṣọpẹ́ kí ni tẹ̀dá ní láàyè tó tá láfíà o tẹ̀mí bá wa tọ́lọ́run dá wa sí ká ṣọpẹ́ kí ni tẹ̀dá ní láàyè tó tá láfíà o tẹ̀mí bá wa tọ́lọ́run dá wa sí ká ṣọpẹ́ kí ni tẹ̀dá ní láàyè tó tá láfíà o tẹ̀mí bá wa tọ́lọ́run dá wa sí ká ṣọpẹ́. Soundboy in the mix. Adékìrí tẹ̀dá ní láàyè tó tá láfíà o. Tẹ̀mí bá wa tọ́lọ́run dá wa sí ká ṣọpẹ́. Kìnì tẹ̀dá ní láàyè tó tá láfíà o.
tẹ̀mí bá wà tọ́lọ́run dá wa sí kàṣọpẹ́. Kiri dada ní ilé ayé tó tá láfíà o. Tẹ̀mí bá wà tọ́lọ́run dá wa sí kàṣọpẹ́. Kiri dada ní ilé ayé tó tá láfíà o. Tẹ̀mí bá wà tọ́lọ́run dá wa sí kàṣọpẹ́. Kílẹ̀ ló ṣe iṣẹ́ láwọn sàlẹ́dù. Sọ́wọ́ lẹ̀dá ní ilé ayé tó tá láfíà o. Tẹ̀mí bá wà tọ́lọ́run dá wa sí kàṣọpẹ́. Kiri dada ní ilé ayé tó tá láfíà o. Tẹ̀mí bá wà tọ́lọ́run dá wa sí kàṣọpẹ́. Kiri dada ní ilé ayé tó tá láfíà o. Tẹ̀mí bá wà tọ́lọ́run dá wa sí kàṣọpẹ́. Kiri dada ní ilé ayé tó tá láfíà o. Tẹ̀mí bá wà tọ́lọ́run dá wa sí kàṣọpẹ́. Ìṣòrí elédè òwò lákọọ́lọ̀ ṣọ́wà. Ẹgbọ́n sẹ́lẹ̀ lọ́dọ̀ kọ́ láyé tó tá láfíà o. Tẹ̀mí bá wà tọ́lọ́run dá wa sí kàṣọpẹ́. Kiri dada ní ilé ayé tó tá láfíà o. Tẹ̀mí bá wà tọ́lọ́run dá wa sí kàṣọpẹ́. Kiri dada ní ilé ayé tó tá láfíà o. Tẹ̀mí bá wà tọ́lọ́run dá wa sí kàṣọpẹ́. Kiri dada ní ilé ayé tó tá láfíà o. Tẹ̀mí bá wà tọ́lọ́run dá wa sí kàṣọpẹ́.